tó mo kí yín ibi tí ẹ ti wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ìròyìn kan tí mo rí ni mo fẹ́ ká tún pẹ̀kẹ́lù ní dédé àsìkò yìí. Ìròyìn yẹn ló ń sọ pé Ìbàdàn radio presenter accuses Oríyọmí Hamzat Agidigbo FM of hijacking his registered Campus 360 show after exit. Báwo ló ṣe jẹ́? Mo kí yín lẹ́ẹ̀kan sí i pẹ̀lú àlejò mi ní dédé àsìkò yìí tí wọ́n sì tún mọ̀ nípa òfin dáadáa. Agbẹjọ́rò ni wọ́n jẹ́. Mọ́ pẹ̀lú barrister Yomi Solanke. Mo kí yín ẹ kú dédé àsìkò. Mo kí ẹ̀yin èèyàn wa nílé àti lóko. Ọlọ́run á gbàdúrà wa. Àmín. Ẹ ṣeun. Níbi ọ̀rọ̀ dé yìí, ìròyìn kan tí mo rí tó wọ́n pè ní Ìbàdàn radio presenter accuses Oríyọmí Hamzat Agidigbo FM of hijacking his registered Campus 360 show after exit. So wọ́n á sọ níwájú nínú àwọn, ẹ jẹ́ kí n sáré mú kí n ṣàkójọ ẹ̀ ní Yorùbá. Ọkùnrin kan wà tí wọ́n ń pè ní Akínọlá Ọládègbò. Ó ní òun ló ní ètò kan tí wọ́n ń pè ní Campus 360 lórí rédíò tóun ti ń ṣe nìbàdàn. Ó lóun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rédíò kan tí wọ́n ń pè ní IBR 92.5 FM nílùú Ìbàdàn ní 2020, ìyẹn ní March 2020. Ṣùgbọ́n nígbà tí ó fi di 2021, òun wọlé sí Àgídìgbo FM. Òun gbé ètò yẹn lóní ìpàkànyàká kúrò ní IBR, òun gbé wọ Àgídìgbo. Ìgbà tó ń gbé wọ Àgídìgbo tóun ṣe ohun tóun máa ṣe ètò yẹn níbẹ̀ láti 2021, òun ṣe wọ December 2024 kóun tó kúrò ní Àgídìgbo gẹ́gẹ́ bí freelance tóun ń gbé ètò yẹn wá síbẹ̀. Ìgbà tóun kúrò níbẹ̀, òun gbórí wọ rédíò Ayéfẹ́lẹ́ tán mọ̀ sí Blast FM. Onígbà tóun wọ Blast FM ní January 11 ọdún tá a wà nínú 2025 ló ń bá bẹ̀rẹ̀ ètò yẹn, that same Campus 360. Ó wá ní tó yà lẹ́nu ni pé ní ọ̀dọ̀ Oríyọmí Hamzat nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀, ó ní wọ́n á change orúkọ yẹn kúrò ní Campus 360 sí Campus Corner. Kò pẹ́ wọ́n kàn tún dá padà sí Campus 360 tí òun fi sílẹ̀ sí ìgbà náà ni. Ló ń bá bẹ̀rẹ̀ sí mú lẹ́tà kọ o. Òun kọ lẹ́tà lẹ́ẹ̀kínní sí Oríyọmí Hamzat. Òun pè wọ́n lórí aago. Òun send message. Òun send ti WhatsApp. Òun tún wọn pè. Òun tún lẹ́tà mú lọ. Òun tún rán èèyàn kan láti tún mú lẹ́tà lọ. Ìdàtẹ́ni yẹn tiẹ̀ mú lẹ́tà lọ. Ó nígbà tí ó dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat, ó ní lójú ẹni yẹn báyìí ní Oríyọmí Hamzat pé Alhaji pé wọ́n ya lẹ́tà yẹn. Ìgbà tí wọ́n yà wọ́n ní ò lè máa fi lẹ́tà question àwọn. Wọ́n ní oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. Èyí gan ló wá mú kó gbé ọ̀rọ̀ yìí jáde fún oníròyìn débi pé ó gbé kinní kan tí wọ́n ń pè ní CAC, Certificate of Registration, fún orúkọ brand ètò ẹ̀ yẹn. Ó ní tó fi jẹ́ wípé òun lòun ń lò gẹ́gẹ́ bí content tara tòun, ọgbọ́n orí tòun tóun gbé kalẹ̀ téèyàn kan wá lọ jí. Ó ní Àgídìgbo pé wọ́n jí program òun o lábẹ́ managing director Alhaji Oríyọmí Hamzat. Ọ̀rọ̀ rèé gẹ́gẹ́ bí amòfin. Ǹjẹ́ a lè sọ pé òótọ́ ó lè wà nínú ọ̀rọ̀ tí a rí nínú ìròyìn bí? Kò sí nǹkan tí ò ní òótọ́. Pàápàá irọ́ pàápàá gan, òótọ́ díẹ̀díẹ̀ máa wà ńbẹ̀. Ká sọ pé tí wọ́n sọ pé kì í nǹkan yìí òótọ́ ni o. Òótọ́ náà dẹ̀ rèé, ó máa ń nírọ́ díẹ̀díẹ̀ náà ni. Bẹ́ẹ̀ náà ni méjèèjì ṣe rí múra wọn nìyẹn. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé, iṣẹ́ èèyàn, pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ẹni yẹn ó ti lọ rẹ́gísítà ẹ̀, ìyẹn túmọ̀ sí pé kì í ṣe ṣeréṣeré. Tọ́jú kò rẹ́gísítà ẹ̀, ìyẹn túmọ̀ sí pé kò ní agbára lórí nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n nítorí pé ó ti lọ ṣe ohun tó yẹ kó ṣe lábẹ́ òfin, ó ti lọ fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí lọ́dọ̀ ìjọba, wọ́n dẹ̀ ti fòǹtẹ̀lú, wọ́n ti forúkọ fún. Oríyọmí Hamzat kò ní ẹ̀tọ́ pínpín, kò lẹ́tọ̀ọ́ bó ṣe lè mọ láti lè máa ṣe ètò yẹn kó tí wọ́n máa pè ní orúkọ kan náà tẹ́ni ẹ̀ tún pè. Ó lọ́rùn ọ̀nà tí èèyàn lè gbà ṣètò ètò tán lù. Ètò kan èèyàn lè rí nìkan, ok báyìí tó bá dẹ̀ máa ṣe wàá sọ di ti tiẹ̀, kì í ṣe kó máa pè ní orúkọ ẹni ẹ̀ náà. Ó lòdì sí òfin tí èèyàn bá ń ṣerú ẹ̀. Then irú ẹni yẹn gbé ohun tó yẹ kó ṣe òun ló ti ń ṣe yẹn. Ó ti kọ lẹ́tà gbogbo yẹn náà pẹ̀lú nǹkan tó máa kó jọ. Àwọn Yorùbá sọ pé ẹjọ́ la máa ń kọ́ ká tó kọjà. So ó ti ń kọ́ ẹjọ́ sílẹ̀ kó tó di pé ìjà máa bẹ̀rẹ̀. Ṣùgbọ́n
ó wá ṣe ńlá ní pé irú ọ̀dọ̀ gẹ́gẹ́ bá yìí sọ allegedly ni o ìṣàwọ̀ ò tí olùgbà tí tó bá dé gbàgàdé gbà pátápátá láti wà kébíyà òótọ́ ni wípé owó ọ̀dọ̀ Oríyọmí Hamzat nírú ìṣẹ̀lẹ̀ sí nítorí pé kí ni ẹni tí ó yẹ kán mọ̀ dáadáa ó yẹ kán mọ nǹkan tó tọ́ àti ohun tó yẹ nírú àsìkò báyìí èèyàn ò lè gbé program wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí freelance ìyẹn tó ń sọ pé ẹni tí kì í ṣe pé ẹ̀ ń sanwó oṣù fún ó ń gbé iṣẹ́ wá ni ó máa ń san owó àsìkò tó máa lò lórí ètò yín so èèyàn lẹ́tà àti mú àwọn ètò tó ń ṣe kéèyàn sọ di ti ilé iṣẹ́ tiẹ̀ irọ́ o àyàfi tí ìfọwọ́sí ìwé bá wà láàrin ẹ̀yin méjèèjì gbókè ètò yìí o ọ̀dọ̀ wa náà ti máa ṣe o so ẹni yẹn náà ọ̀dọ̀ wa lẹ́tọ̀ àti gbé lọ bòmí so bóyá ọ̀rẹ́ rẹ̀ ti fọwọ́ sí nǹkan mọ́ra wọn olùgbà tí Oríyọmí Hamzat bá dẹ̀ sọ ṣùgbọ́n ẹni ohun tó tọ́ láti ṣe ń sìn ni pé kó lọ sílé ẹjọ́ torí pé kí ni tó bá ní àwọn ẹ̀rí tó dájú dáadáa kó lọ ilé ẹjọ́ damages máa sanwó fún damages níbẹ̀ pé ẹ̀tọ́ má bínú gbà má bínú á rí gbà lọ́hùn. ṣé dáhùn sọ báyìí ni wípé irú ètò tó ń pè ní campus 360 báyìí tó lòun ti gbé lọ sí Blast FM tí program ọ̀hún kan náà campus 360 tún ṣì ń dún lórí Àgídìgbo ṣé méjèèjì ìbámu bó ojú ọ̀run ó tẹ̀yẹ́ fò láì farakanra ni pẹ̀lú orúkọ kan náà yẹn ṣé wọn lè máa bá tiwọn lọ ni. pẹ̀lú bó ojú ọ̀run tẹ̀yẹ́ fò láì farakanra tẹ̀yẹ́ fò àbí ṣùgbọ́n ẹyẹ oríṣiríṣi ló ń fò then ohun oríṣiríṣi ni àwọn ẹyẹ yẹn á máa dún wọn ò dún nǹkan náà so wípé ó ń ṣe ní Blast FM mọ́tò tí ń ṣe l'Àgídìgbo tó yẹ pé orúkọ kan náà dẹ̀ náà wájọ ń jẹ́ ọmọ ò gbọ́dọ̀ dàpọ̀ orúkọ tó máa ń ṣe ètò orúkọ lè yàtọ̀ síra wọn yes lóòótọ́ ibẹ̀ Àgídìgbo ló ti ń ṣe tẹ́lẹ̀ rí ó gbé láti ibì kan wá sí IBR gbà tó lè tún dé Àgídìgbo ó lóun gbé kò tó lè kì í ṣe pé iléeṣẹ́ yẹn kì í ṣe pé iléeṣẹ́ tó gbé lọ kì í ṣe pé wọ́n san owó ẹ̀ fún pé ètò yìí tó gbé wá o àti san owó kọ́ńtẹ́ǹtì yìí o ò lè gbé lọ sí ibòmíì kò sí ìyẹn ń bẹ̀ tí ò bá ti sí ìyẹn ń bẹ̀ ó lẹ́tọ̀ àti lọ bòmíì ọ̀hún ọ̀dẹ̀ gbọ́dọ̀ máa ṣe mọ́ ìjọ tó bá ti kúrò níbẹ̀ ni kíní yẹn gbọ́dọ̀ dópin torí pé kíni kò sí níbi tí òun ló ní nǹkan ẹ̀ kò dẹ̀ sí àdéhùn láàrin wọn pé iléeṣẹ́ yìí ò ti ta fún wa o àbò jọ̀wọ́ ẹ̀ fún wa o ó lè yẹn lè má ta nǹkan lè jọ̀wọ́ ṣùgbọ́n kò sí àdéhùn pé ó jọ̀wọ́ ẹ̀ fún wọn so wọn lẹ́tọ̀ àti máa ṣe wọ́n lè yí orúkọ ẹ̀ padà tó bá ló pé kíní ìdẹ̀dá o ó ní àwọn olólùfẹ́ àwọn kan fẹ́ràn ẹ̀ wọ́n lè yí orúkọ ẹ̀ padà ṣùgbọ́n yí orúkọ ẹ̀ padà gan náà lábẹ́ òfin náà kò tún dáa torí pé kí ni copyright reservation nìyẹn ẹni ẹ ló ní so tó má dẹ̀ máa lọ fẹ́ wá fẹ́ ṣe nǹkan tó jọ wọ́n gbọ́dọ̀ jẹ́ kó yàtọ̀ pátápátá tí ò tiẹ̀ ní jọra wọn àsìkò tí wọ́n tó tún ṣe wọ́n tún gbọ́dọ̀ jẹ́ kó tún yàtọ̀ sí àsìkò tó àwọn tún fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe ipòkè àwọn fẹ́ ṣe tiwọn bóyá èèyàn méjì ló ń ṣe tẹ́lẹ̀ nígbà tó ń wà ńbẹ̀ nígbà táwọn fẹ́ ṣe wọ́n lè sọ déèyàn mẹ́rin àbí kan sọ déèyàn kan àbí àwọn ìpele kan bóyá àwọn èèyàn máa ń pè wọlé níbì kan àwọn lè bókè àti bá ti pè wọlé o ẹ ti lè máa bá a sọ lórí kíni àbí bí àwọn ìbéèrè wọ́n tún lè fi kún ètò yẹn bókè ìbéèrè báyìí láyé jù sí o ẹ sọ fún wa o ó gbọ́dọ̀ jẹ́ kó yàtọ̀ ló a máa jọra wọn ìjọba campus náà ni campus ń jẹ́ ìyẹn túmọ̀ sí pé ibi tí àwọn ọmọ iléèwé tán ti ń kàwé ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn oríṣiríṣi nǹkan ló wà nínú campus oríṣiríṣi department ló wà ńbẹ̀ oríṣiríṣi láti ẹnu géètì láti àbáwọlé ìtàn ni so gbogbo ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ kó yàtọ̀ sí nǹkan tẹ́ni yẹn ti ń ṣe gbogbo ẹnìyàn náà ò lè mú gbogbo ẹ̀ tán ibi tí tóun ò bá wù ibẹ̀ ló yẹ kán bẹ̀ ṣètò tí wọ́n lọ ṣùgbọ́n tó máa ń ṣe ní bó ṣe ń ṣe gangan wọ́n ti lòdì sófin. ṣáwá fẹ́ sọ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọkùnrin yìí sì sọ ni ó ní nígbà kan ó ní wọ́n ti kọ́kọ́ change orúkọ yẹn kúrò ní campus 360 sí campus corner ìgbà ó yá ni wọ́n tún padà sórí campus 360 ṣáwá ní ìbẹ̀rù pé
kájé lè wọgbá ló jẹ́ kí wọ́n dá padà sí campus 360 kúrò ní campus bóyá corner. nígbà tí wọ́n rí i pé ìgbà táwọn yí orúkọ padà sí campus corner bóyá àwọn olólùfẹ́ ìyẹn tí wọ́n rò pé eléyìí àwọn ò bóyá orúkọ yẹn ò dùn tó pé orúkọ ọgbà míì ó lè ti gbilẹ̀ gan nígboro 360 ní o 360 ní o wọ́n á gbọ́ kọ́nà àwọn kékeré kan àpẹẹrẹ bóyá wọ́n á rí i pé àwọn tí wọ́n ń wò ó wọ́n ti dínkù ó lè jẹ́ pé lórí Facebook wọ́n wà ń bẹ̀ bóyá wọ́n ṣe live kíní ń bẹ̀ tẹ́ pé wọ́n á rí i pé àwọn tó ń fọ́lọ̀ àwọn ó mà ti dínkù jọjọjọ ṣùgbọ́n yẹn ò tí mo sì pé nǹkan tí ò bá ti jẹ́ nǹkan ẹni kì í ṣe nǹkan ẹni nǹkan tí kì í ṣe nǹkan ẹni ọ̀hún gbọ́dọ̀ torí àsọ pé wàá dá padà sí orúkọ tí ẹni yẹn fi ń ṣe kò sẹ́tọ̀ọ́ ń bẹ̀ èèyàn fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí gba nǹkan ní nǹkan òun ni náà ń pè bẹ́ẹ̀. àwọn kan ní aláàjì dẹ̀ jù báyìí lọ àwọn ò gbà pé aláàjì lè ṣerú nǹkan tẹ́ni yìí sì ń sọ ò torí ó sì ìyẹn náà lèmi náà ń wò pé kí ló wà ń bẹ̀ aláàjì ó sì tiẹ̀ yè tó ń gan kúrò pátápátá kò ní kù nínú oore àti kíní tọ́lọ́run ti bẹ́ẹ̀ ni ṣe rò pé irú nǹkan bẹ́ẹ̀ ni. èmi náà ń wò torí pé kí ni ibi tí Ọlọ́run ti ṣe oore fún Alhaji Oríyọmí Hamzat dé àti pé gbígbàdúrà ibi tí Ọlọ́run ti gbọ́ dé àwọn nǹkan kan wà tí ẹ pé téèyàn máa mójú pé èmi ò tí gbàgbọ́ pé gbẹ́ni ẹ ṣe sọ náà lórí pé ìgbà tí wọ́n ti mú lẹ́tà lọ sọ́dọ̀ wọn gan ojú ẹni tó mú lẹ́tà lọ náà ti gbọ̀n ya irú yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n èmi ò tí gbàgbọ́ wípé bó ṣe rí nìyẹn torí pé kí ni ibi tí Ọlọ́run ti ṣe tó ti ràn wọ́n lọ́wọ́ dé àwọn gan ò rò pé àwọn máa débẹ̀ Ọlọ́run dẹ̀ rèé ó máa ń fi àmì sí ìgbìyànjú tó bá dẹ̀ fàmí sí ìgbìyànjú èèyàn ìgbìyànjú ọgbọ́dọ̀ ti wà wọ́n ti ṣe gbìyànjú dáadáa látẹ̀yìnwá Ọlọ́run ti bẹ̀ sí fàmì sí tóbi di pé wọ́n ní rédíò station láti wọ́n lè máa fi ṣètò fúnra wọn tó lè láǹfààní láti ṣàkóso àwọn èèyàn ṣùgbọ́n tó bá yẹ pé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ a gbọ́dọ̀ wò pé ṣé ó dà pé Ọlọ́run à ń dá Ọlọ́run lẹ́bi wípé báwo ló ṣe ṣoore yìí fún mi ṣùgbọ́n èmi ò tí ì gbàgbọ́ wípé bẹ́ẹ̀ ló ṣe rí tó bá kí bẹ́ẹ̀ ló ṣe rí o kò dáa tó. tó bá jẹ́ pé nínú ìwádìí ìgbẹ̀yìngbẹ́yìn wá padà ìwádìí wá fi hàn wípé lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ya ìwé yẹn níwájú ẹni tó mú lẹ́tà wá yẹn lábẹ́ òfin ìjó ní kankan. kò lábẹ́ òfin kì í ṣe ìwé ìpẹ̀jọ́ tó bá kí ìwé ìpẹ̀jọ́ ni ìyẹn ìbọ̀sẹ̀ni tó máa mú lọ à ń pè wọ́n ní bailiff nílé ẹjọ́ ìyẹn ló máa mú lọ àwọn yẹn ọmọ ìjọba ni o so irú ìyẹn nǹkan tó bá dẹ̀ sọ náà máa gbọ́ lọ́hùn mo mú lọ bá lágbájá ojú mi báyìí olùṣèpọ̀ ilé ìwé látọwọ́dọ́wọ́ síra wọn ni ṣùgbọ́n lábẹ́ ìlànà ọmọlúàbí tó bá pé lóòótọ́ ni lábẹ́ ìwà ọmọlúàbí kì í ṣe kan tó tọ́ òpè ni òun lòun ló ń ṣọlá pé èèyàn lọ bá èèyàn ò túmọ̀ sí pé ẹni ò jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni èèyàn lọ bá èèyàn ò túmọ̀ sí pé ẹni tó lọ bá èèyàn ò jẹ́ èèyàn ṣùgbọ́n ẹni tá lọ bá èèyàn dẹ̀ rèé apọ́nlé a rí pé ẹni tí ó ní làákàyè ju ẹ̀yìn wá lọ tàbí tẹni pé a fẹ́ jàǹfààní nínú àwọn nǹkan tó náà mọ̀ ní ìmọ̀ tó mọ̀ la ṣe lọ bá ṣùgbọ́n ò túmọ̀ sí pé wá sọ pé ta ni yìn gbèdé mi tí gbà pé irú ẹ̀ ṣẹlẹ̀ dápò ṣẹlẹ̀ lóòótọ́ o kì í ṣe nǹkan tó dáa. ṣé a fẹ́ sọ wípé ọkùnrin yìí pírẹsẹ̀ńtà tó sọ pé òun ló ní campus 360 yìí ó fẹ́ fọgbọ́n wórúkọ ló ṣe fẹ́ bá Alhaji Oríyọmí Hamzat mú nǹkan lẹ̀ pẹ̀lú gbogbo àlàyé. ní àtàláyé ti dáyé ó ní a máa ń fi nǹkan kan gòkè nǹkan kan dẹ̀ lọ́lọ́run máa ń lò nígbà míì láti jẹ́ kí àdúrà yẹn gbà ẹlòmíì máa lo àkàbà èèyàn míì láti lọ òkè ṣùgbọ́n ìdí nìyẹn jẹ́ pé ẹni tí ó bá ti wà lókè òun náà gbọ́dọ̀ máa ṣọ́wà wò tó jẹ́ pé ìwà rẹ̀ náà gbọ́dọ̀ máa ká mọ́ irú ẹ̀ lọ́wọ́ ní gbogbo ìgbà
kó má dàbí pé á lo tiẹ̀ á fi ṣe. Lóòótọ́ dẹ̀ rèé mo tún fẹ́ fi kún díẹ̀ pé Alhaji Hamzat Oríyọmí tí mo mọ̀ dáadáa kì í ṣe tó máa ń parọ́, ó dẹ̀ ní agídí díẹ̀. Mi tí ì mọ̀ wọ́n lójúkorojú ṣùgbọ́n program wọn ta máa ń rí o. ṣé tẹ̀ sọ báyìí ni kí wọ́n nínú fùfù. Nínú fùfù máa ń nínú fùfù díẹ̀ ṣùgbọ́n inú fùfù yẹn lọ́pọ̀ ìgbà kò ń ṣiṣẹ́ eré, ó máa ń kó bá èèyàn. Mósè nínú Bíbélì inú fùfù ni ò jẹ́ kó délẹ̀ lérí. Ọlọ́run ò sọ pé ká má bínú o, ó ní bínú má ṣẹ̀ ni o, bínú má ṣẹ̀. Nígbà tá a bá ń bínú yẹn a gbọ́dọ̀ hùwà tó pé tó máa mú ẹ̀ṣẹ̀ wá, ìwà tó máa mú nǹkan tí ò dá wá. A lè máa bínú kọ́ pé ok mo ti bínú sí ok ṣe fi mílẹ̀ máa fi mílẹ̀, o ò ṣẹ̀. Jẹ́ o ò tún gbọ́dọ̀ jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú yẹn, tí wọ́n sọ pé ìbínú yẹn ò tún gbọ́dọ̀ pẹ́ nínú ọkàn wa, torí pé tó bá ti pẹ́ a ní lè tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, a máa ti gbàgbé, a máa ti rò pé nǹkan tó tọ́ là ń ṣe, ilẹ̀ ń ṣe nǹkan tó dà. So bóyá nínú ìbínú wa nígbà tó ń bínú lọ́wọ́ náà lẹ́nu yẹn gbé lẹ́tà dé, a gbọ́dọ̀ máa yẹ ibẹ̀ yẹn wò. Ẹni tó wá pàdé tó bá ti jẹ́ olórí, ipò olórí náà wà, wọ́n gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí máa yẹ ara wọn wò, torí pé kí ni bí àlọ́ bá lọ àbọ̀ náà máa bọ̀, tá àlọ́ bá jẹ lọ báyìí àbọ̀ ń bọ̀. Àwọn nǹkan yẹn làwọn èèyàn mìíràn máa wò mọ́ èèyàn ẹni ṣe jẹ́ pé máa fọ gbọ́wọ́ báyìí kó nǹkan jọ akọ̀dẹ̀ fẹsẹ̀ kan tíà átàrí gbogbo ẹ̀ dànù. Irú yẹn kò àǹfààní ẹ̀ ò dá. Àǹfààní ìbínú láǹfààní tiẹ̀ o, ṣùgbọ́n àǹfààní ìdàkejì ẹ̀ tí ò dá ń bẹ̀ ló pọ̀ jù. Ó dà tó bá ń ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn gan ṣe rí báyìí, kí ni n tẹ̀lé sọ pé k'Oríyọmí Hamzat ti ṣe? Gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì àti ènìyàn àtàtà tí Oríyọmí Hamzat jẹ́, àti pé irú ìhà tí àwọn èèyàn kọ sí Oríyọmí Hamzat káàkiri, tó pé lóòótọ́ ni ilé ẹ̀kan pé ọmọkùnrin yẹn pé wá jẹ́ ká ríra, jẹ́ ká sọ̀rọ̀. Kíní yìí ohun mi kàn yìí máa ṣe lórí rédíò yìí, mi ì dẹ̀ fẹ́ kó agbọ́ǹbò mi lọ́wọ́ orúkọ mi kí ló fẹ́. Wọ́n á jọ wá jókòó tí yẹn bá lè yọ̀ǹda ẹ̀ gẹ́gẹ́ yọ̀ǹda orúkọ yẹn, iye báyìí nǹkan báyìí ní ká ẹ ṣe. Tí wọ́n bá dẹ̀ ti jọ dúró àtọ́jọ́ fà kán ṣe fún, wọ́n ní ẹ̀tọ́ láti lò ẹni yẹn ò dẹ̀ gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ àti ṣe níbòmí. Ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe yẹn àwọn ò lẹ́tọ̀ọ́ àti ṣe, so kán pe ọmọ náà kán bá sọ̀rọ̀, kán ṣe sọ nǹkan tó bá ń fẹ́. Torí pé kí ni orúkọ àti tún orúkọ ṣe kò rọrùn àti ìbàjẹ́ ìyẹn ò láàgùn rárá. Ó dà nínú àlàyé ọ̀rọ̀ yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ nínú òótọ́ díẹ̀ irọ́ díẹ̀ a máa wà ńbẹ̀, nínú irọ́ díẹ̀ òótọ́ díẹ̀ a máa wà ńbẹ̀. Tó bá lọ ṣẹlẹ̀ wípé irọ́ tó pọ̀ wà nínú òótọ́ díẹ̀ tàbí tí ọkùnrin yìí sọ tàbí ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ, kí ni àmọ̀ràn yín fóun náà? Èmi náà fẹ́ gba àwọn náà nímọ̀ràn tó bá pé gbogbo nǹkan tí ọmọkùnrin yẹn ń sọ irọ́ ni ló pọ̀ jù, òótọ́ díẹ̀ lè wà ńbẹ̀ o, irọ́ ló pọ̀ jù. Tí ẹ̀rí tó dáni lójú bá pọ̀ dáadáa káwọn náà gbé lọ ilé ẹjọ́. Ṣùgbọ́n kán tó gbé lọ ilé ẹjọ́ kán kọ́ pé kán bá sọ ilé tó ń ṣe. Ẹ̀wọ̀n ni wọ́n pick up, wọ́n return message. Ìgbà tí ọ̀rọ̀ ẹnìkan là yìí ń gbọ́, Yorùbá dẹ̀ sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni, a dẹ̀ fẹ́ dé àgbà òṣìkà láṣẹ ògbókè la gbọ́dọ̀ bá wọn gbé dáadáa. Tọ́wọ́n agbọ́tẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pé mo bá sọ̀rọ̀ ṣe ló bóyá ó kọ̀ fẹnu ṣátà mi dànù, àbí mo ń bá sọ̀rọ̀ lórí fóònù ó ní kò tẹ́wọn lọ́rùn ó dẹ̀ gé mọ́ mi lẹ́nu, ṣùgbọ́n nígbà tó dẹ̀ ń pè mí padà èmi náà dẹ̀ gbé mọ́ pé ìkan ti ń jọra wọn. Nígbà tí mo pè yàn ó rí pọ́rọ̀ mi ò ṣe ó gé, ó lè wá pè mí padà ń sìn kó wá rò pé èmi náà wá gbọ́dọ̀ gbé sí ẹ̀. Á mà dàbí pé nǹkan tó jù fún mi náà ni mo jù fún ẹ padà. Ṣùgbọ́n ó dìgbà tá a bá gbọ́ láti ẹnu wọn làwọn mọ̀ pé lóòótọ́ ni o bó ṣe rí nìyẹn o, àtúnṣe tó tọ́ òun náà gbọ́dọ̀ ṣe sí. Káàkú sọ pé ohun tó ń ṣẹlẹ̀ bọ̀ ìbáyìí òun náà ń pè ní ìjà sọ̀rọ̀sọ̀rọ̀ méjì. Bẹ́ẹ̀ni, ìjà sọ̀rọ̀sọ̀rọ̀ méjì tí wọ́n pé aráàlú dẹ̀rẹ̀ àwọn ló máa jẹ́ olùdájọ́ ibẹ̀.
aráàlú ló máa jẹ́ olùdájọ́. Tá bá lọ ilé ẹjọ́ náà wà ńbẹ̀ o, ṣùgbọ́n àárín ọmọ ìyá kan náà ló tó sọ̀rọ̀ ọmọ ìyá ní gbogbo wọn. Kíní yẹn ò gbọ́dọ̀ lọ sílé ẹjọ́ tá a fẹ́ ṣe dáadáa. Owó tá máa náwó lé ẹjọ́, owó tá máa ná lé ẹjọ́ yẹn ó dáńsìn kọ́ ya ó papọ̀ fún ó yá gbà nǹkan báyìí ló fẹ́, ok iye báyìí ni mo lè san, iye báyìí ni mo fẹ́ fún ẹ, ok má bínú ìṣẹ́jú kí tó ṣẹ́jú àyá mẹ́ta. Tá a bá ṣe ó lè dá wàhálà ọdún mẹ́wàá wọ́n lè wà lórí ẹjọ́ yẹn, wọ́n lè má parí ẹ̀ o. Ọdún mẹ́wàá lè wà lórí ẹ̀. Wọ́n lè wà lórí ẹjọ́ yẹn. Ẹjọ́ máa ń fẹjú kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ni jẹ́ pé oríṣiríṣi nǹkan á máa bíra wọn, oríṣiríṣi nǹkan á máa ṣẹlẹ̀, oríṣiríṣi nǹkan á máa dé. Ní ẹ̀dẹ̀ rèé ibi tí orúkọ ọlọ́mọ ẹ̀kọ́ orúkọ bàjẹ́ dájúdájú a máa ń sọ̀rọ̀ yàn orúkọ gbọ́dọ̀ bàjẹ́ kó tó dáa. Tó bá bàjẹ́ kó tó dáa nǹkan burúkú tí ò dáa nù. Tó bá dáa kó tó bàjẹ́ ńkọ́. Tó bá dáa tó bá tún bàjẹ́ nǹkan burúkú ìyẹn tí wàá lè gbọ́dọ̀ bẹ̀. Ọ̀rọ̀ rèé o. Tó ẹ fún àwọn èèyàn lámọ̀ràn lásìkò yìí pàápàá àwọn olólùfẹ́ torí agbẹ́yìísọ yìí ó pọ̀ àti àwọn tí ó máa tòṣègùn ẹnì kọ̀ọ̀kan kí ni tó yẹ káwọn èèyàn mọ̀ lásìkò yìí. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat ó ṣe kò ṣe náà ọmọkùnrin yẹn náà ti láwọn olólùfẹ́ tiẹ̀. Mo fẹ́ rọ̀ wá ẹ má jẹ́ ká wòye pé àsìkò yìí la gbọ́dọ̀ bá yé lágbájá jẹ́, àsìkò yìí la gbọ́dọ̀ fọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́, irọ́ o. Torí pé kí ni ohun tí a bá gbìn táwa náà bá gbìn òun náà la máa ká o. Ó máa tásìkò kan náà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà àwa náà máa wà ní ipò Oríyọmí Hamzat àbí títí ọmọkùnrin ẹnì kejì kọ́ máa yìí sí àwọn olólùfẹ́ méjèèjì kọ́ máa wá ọ̀nà àbáyọ nítorí pé kí ni àwọn méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ ìlú láti pé iṣẹ́ olúwa gan ni torí pé ẹni tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ olúwa ló ń ṣe o. Nǹkan tí Ọlọ́run bá mí sí iná máa gbé jáde fún àwọn èèyàn. So tí yàn bá dẹ̀ tí ìdààmú bá ti wà lọ́kàn àwọn tó ń gbéṣẹ́ olúwa jáde Ọlọ́run ayẹkọ́ gbéṣẹ́ èṣù jáde o. Ọlọ́run àgbàdúrà ọjọ́ òní tiwa. Àmín. Tó ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa ibi tá a ti máa ṣẹ́nu rórè Barrister ẹ bá a dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni amòfin Yomi Ṣólánkẹ́ JP. Mo kí yín ní ìgbàgbà mo kí yín lọ́pọ̀lọpọ̀. Tó ẹ ṣeun ẹ̀yin èèyàn wa èrò yín lójú òpó ìfi èrò ẹni hàn sí lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àmọ́ rírì yín torí ẹ̀yin lèèyàn wa lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.